Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.
pé wọ́n ti fi ṣe aṣojú ọdún Olokun. Yẹ́ fi hàn pé ó ń múra síṣẹ́ dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣe tẹ́tí sí ìdánilẹ́kọ̀ọ́ mi. Àdélébáre àrìnàkóre àgbòyà ibi làṣàmù ọ̀bàlẹ̀. Àtẹ̀wọ́ tó rinlẹ̀ tó yọ lọ, àtẹ̀wọ́ tó rinlẹ̀. Ẹ bá mi ṣáájú sílẹ̀ tọ́ra látẹ̀wọ́, àtẹ̀wọ́ yóò tó. Àkàndé onímú yín lọ́wọ́, ẹ bá mi ṣáwọ́ látẹ̀wọ́ tó rinlẹ̀. Thank you very much, sir. What a short, comprehensive one. A very, very good presentation. God bless you. Hey, Wale, sir. God bless you. Yes, it's time for cultural performance. Okay, ìwúre first. Yes. Even though Aare ti ṣàwọn recognitions yìí, màá kí bàbá wa àìjẹ àwòdìyàn àgbọ̀ọ́lá àràbà ọ̀fọ̀wọ̀rọ̀ ṣòkí aṣojú àwọn àgbáyé ọ̀pìfẹ̀ ẹ bá mi ṣàwọn látẹ̀wọ́ tó nílẹ̀ tó lọ́wọ́. àìjẹ Gani Káyọ̀dé Balógun GKB òsì Ààrẹ Ọ̀nà Kakanfò àtẹ̀wọ́ tó nílẹ̀ torí Ọlọ́run. Superintendent of Police Salami Mojid Adebayo DPO Selegoda ẹ bá mi ṣáwọn látẹ̀wọ́ tó rinlẹ̀. The DSP Amusa Àtọ̀dá OC Sapo Police Post Sele Division 2 ẹ bá mi ṣáwọn látẹ̀wọ́ tó rinlẹ̀ torí Ọlọ́run. Baba watch na, ẹ̀yin náà watch. Tí Ààrẹ ò mọ̀ bí bàbá mẹ́tò ọ̀fọ̀rọ̀ kì í sìn àtọkọta festival ẹ bá mi ṣáwọn látẹ̀wọ́ tó rinlẹ̀ torí Ọlọ́run. Then all the NCC members, the Baale of Laraba, Baale Ebudola, Ọba elect ẹ bá mi ṣáwọn látẹ̀wọ́ tó rinlẹ̀ torí Ọlọ́run. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.